ẹ̀yin ará ẹ jẹ́ ká gbélé ayé ṣòun tó dára ohun tí ò dáa kò dáa ló ń jẹ́ ohun tí ò dáa kò dáa ló ń jẹ́ orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà orúkọ tá máa sọmọ ẹni ṣèbínú ẹni ṣá ló ń gbé Yorùbá lọ Yorùbá bọ̀ wọ́n ní jẹ́jẹ́ láyé jẹ́jẹ́ láyé Kúnmi ọmọ tó ń fowó ṣeré ọmọ tó ń gbówó lọ ọmọ tó ń jayé lọ ọmọ tó ń gbówó lọ. When you stand alone, you see yourself, When I look my back, Shabi Shadola. Sorry, 1,000 naira ni ẹgbẹ̀rún kan. Tó ti yọ bẹ́ẹ̀ ni. Sorry ye náà. Range kan ni gbogbo yan náà wà ẹgbẹ̀rún kan náà ni 1,000 naira. So ti yọ bẹ́ẹ̀ ni. So wá rí yan pẹlẹbẹ ọdẹ naira ni. Ó tutù o, tutù o. Eye kí wa máa ta gbogbo rere ni. So ti gbọ́ fojú sí o. Torí gbà kí mi náà wọ́pọ̀ abẹ̀rẹ̀ ó ṣe mí bákan mo máa ń gbé price ni wọnú ara rẹ̀ ni mo lè gbójò fáìnà àmọ́ gbà kí mi náà ti di expert ní CEO for that matter èmi ló lórí iṣẹ́ mo ṣe kí ni mo dọ̀gá so ti yọ bẹ́ẹ̀ ni so wá rí nǹkan mo fẹ́ sọ fún ọ ní pé bóyá o ṣáájú mi dé ṣọ́ọ̀bù bóyá o lọ kọ́kọ́ sí ṣọ́ọ̀bù so oríyè kó bá ti kọ́kọ́ dé ṣọ́ọ̀bù wá sí wá mú dé ìlàjì ṣọ́ọ̀bù wá mú dé ìlàjì ìdí ni wípé ìdí iṣẹ́ ni pé sórí yẹn ni ká mi ta ọjà fún wèrè ló pọ̀ jù nù rìn àsínwé ló pọ̀ jù nù rìn ẹni bá dé ṣe wèrè lè tọjà tó kọ́ sì lè gbé wèrè nìdé bẹ́ẹ̀ ìwọ náà wá ṣe kíni wá ṣe kíni wá fàyà gbàgbàdé lọ ni pé ìwọ gan dúró tán so ti yọ bẹ́ẹ̀ ni oníṣẹ́ yé wá fún no darling no slacking oníṣẹ́ rẹ̀. Kí ló ṣe ń fọ́? Ẹ ṣá mọ̀ pé mò ń jáde. Mi tètè rí kọ́kọ́rọ́ yẹn bí tẹ́ fi sí mi. Ó sọ pé? Mo ní mi tètè rí kọ́kọ́rọ́ yẹn bí tẹ́ fi sí sá. Bí tẹ́ máa ń fi sí mi rí kọ́kọ́rọ́ yẹn bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ọmọ yìí ti sú mi pátápátá. Wá ṣàárẹ̀ nǹkan kan sọ ní ṣá ọ̀rọ̀ bá ẹ láborí. Akọ ló máa ń bá ẹ. Ẹ̀yin try nínú ká máa defend mistakes. Pẹ̀lẹ́ kí ìdáwó padà rí kìyàn àbí? Bóyá padà rí ọkàn bẹ̀rẹ̀ sí ni máa fọ́ immediately ni. Máa try kó máa smart pẹ̀lú láìfù. Báwo ni client ẹ? Mi àti ẹ máa ń sọ̀rọ̀ àìsàn lálẹ́ àná. Kò tí ì sálọ. No. Ká sọ pé sálọ mọ̀ pé wàá tún defend ẹ̀ pa. O lè ní pé bí òun ló kàn déédéé change mind ẹ̀. Lọ́nà ìpínwọ̀ lò mọ́ bóyá kó máa communicate pẹ̀lú ẹ̀ fún mi kì. Má ò rí tó fọyín náà tó bá mi ṣíkẹ̀tì. ọ̀rẹ́ mi ò jàre wọ́n dárúkọ ṣọ́ọ̀bù níṣìírí mídòmí ìrílẹ̀kùn ibẹ̀ wọ́n pè ní ṣọ́ọ̀bù náà wọ́n ta èrè ìwọ́ karamọ́ wọ́n ni mo rò pé bí company kọ́ wọ́n sí wọ́n sì àdárúkọ ṣọ́ọ̀bù wọ́n rí ní kọ́kọ́ ò bá pẹ̀lú ṣọ́ọ̀bù wọ̀ fọ́ ibẹ̀ ìran rẹ̀ hàn iná ẹ̀ ṣọ́ọ̀bù wọ́ karamọ́ báyìí. Àṣàbí nǹkan kéèyàn bá ní lèèyàn ńlá ní ṣọ́ọ̀bù tèmi rè kọ́ńpìlì tèmi rè so mo yẹ kí mo mi sọ fún ìsọ̀ kí mo wà so mo yẹ kí mo gbà lọ́wọ́ mi so mo yẹ kí mo gbà lọ́wọ́ mi ìdí àti ìtumọ̀ ni wípé sórí bí kí Ọlọ́run jogún fún mi ṣọ́ọ̀bù mi ni so ti yọ bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀bù tèmi rè kọ́ńpìlì tèmi rè kódé àdìrúkà àdìgbà so ti yọ. Bàbá mi o mo wà òkè á dáa fún yín ìjókòó kí ni kí n fún yín. Fẹ́mi ní white. White yé nǹkan Àṣàbí kò ní fẹ́. ilé tí mo jù mo fẹ́ tó máa dán fèsì tó máa yàrá jẹ gẹ́ẹ̀tì. yé nǹkan.
alẹ́ rí ojú ni ká gbé yín débẹ̀ ká tọ̀ sí yín lára. Àṣàbí. ọ̀rẹ́ mi. Sórí kí mo mi sọ fún ọ wàá ṣe kíni kí yan kọ́ sọ́mọ́ bá ti wá bẹ́ẹ̀ ni wọ́n náà wá sí pẹ́pẹ́ fúrú. Bí wọ́n ṣe pẹ́pẹ́ náà èmi náà kì í ṣe pẹ́pẹ́. Wọ́n bá wọ̀ ló fi lè ṣe pẹ́pẹ́ tó ti yọ bẹ́ẹ̀ ni gbogbo rẹ̀ náà ló lè fi jó ọjà náà ni bá mi gbé láìlọ́nù kó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni. Mọ̀rùn wá gbé bí ẹyin ni wọ́n gan mọ́ kẹnu kó mi kẹ́kọ̀ọ́ omi nànú sórí bó ṣe kéré ẹrù ló wà ń bẹ owó ni owó bó ṣe kéré àmọ́ kó bá ti mọ ọyàn yé kó ti mọ dáadáa kó gbé òjò fáìnà máa ṣe wá ṣàlàyé iṣẹ́ yé fún náwó kà sí wà yé ni kò kọ́kọ́ bójú tó náà tó ti yọ ẹ́ ni bó ṣe rí kéré ìwọ mọ̀ wọ́rí a ṣàlàyé rẹ̀ létà. Bàbá mi kí ló dé ní ti fẹ́ máa lọ rẹ̀ nìní. Méjì ni mo kó fún mi. Èèyàn náà yàrá jẹ náà. Bàbá mi ọlọ́ọ̀mẹ́ máa gbọ́kùnrin ìyá máa lọ́rẹ̀ ìyá máa bọ̀ọ́rẹ́ ni èmi nìkan tán ọmọ dáadáa nìyá alájẹ. Ìwọ ẹ mọ̀ jẹ́ ìsàdúrà kí n mọ̀ wá ṣe pẹ̀lẹ́ yín lórí. Ọ̀gbẹ́ni kí ni wèrè náà ó dẹ̀ ń dànù látàárọ̀ kí ló dé sára jọ náà. ọ̀rẹ́ mi kéṣe lè yé dànù báyìí kéṣe lè ṣe é síkì àbó ní táífọ́ọ̀dù. Sórí bó ṣe wà rẹ̀ ayé rẹ̀ ti bàjẹ́ bó ṣe mí wọ̀ ni torí ó kọjá ayé rẹ̀ ni ṣebí láòdù ni wèrè rẹ̀ máa ń fà tẹ́lẹ̀ ni wèrè bá wọn upgrade mẹ́mọ̀ nǹkan kí wèrè upgrade sí ló bá mi fà kó ló sí yẹ ní tí wàá dùn mí o wèrè kéètì lè jẹ pọpọ́ọ̀fù kan tán ló bá jẹ pọpọ́ọ̀fù méjì. Ó jẹ pọ́ọ̀fù lù. Ó pọ́ọ̀fù méjì rẹ̀ ní wèrè. Ìyálájọ́ ti tó wọn náà ta ló béèrè permission lọ́yẹ̀ kó tó gbé kólóòsì fún. Ṣé bàjẹ́ fẹ́ bá ọ ó dẹ̀ fúnra ní lọ́rọ̀ sọ ṣé èso tèmi ni mo fẹ́ gbà ní kó mi bí mi pé ta lè mi béèrè lọ́rẹ̀ kí n tó ta fún ṣé wọ́n jẹ́ ọlọ́pàá ni. ọ́fẹ́sì náà báwo ti jẹ̀bi o fẹ́ pa bọ̀ bẹ́ẹ̀ fáwọn àwọn pẹ́rẹ́ǹtì. òun ló fẹ́ kú òun ló yẹ kí dúró sí jẹ́jẹ́ rẹ̀ èbó mọ̀ nǹkan kó mi mu tẹ́lẹ̀ ẹ sì dúró sí rẹ̀. Ajá ìjòkú rẹ̀ wọ́kú dé. Fílẹ̀ fún ó ṣí ọwọ́ mi bébí mi tó ṣe kí ni. Ìyálájẹ ńlá ọmọ kan bíbí kí ló ń ṣẹlẹ̀ mo ìyá mi. wà bébí mi wàhálà ẹ̀mí máa gbókù ẹ̀ ó wà nílẹ̀ mélòó bébí mi ó tún bá mi ṣe mímọ jẹ́ ń wò ó ṣí ọmọ mi bébí ó mọ̀ yàn ó tún fi jára sí i bébí mi tó kà ń dùn àmẹ́wà gbọ́ kú ẹ̀ àbí kí àwà níta àwọn mi kà sí wọn pàdé àríra fine boy looking ó ṣe ọ̀rẹ́ mi. sorry. Bọ̀bọ̀ yẹn jókòó ṣe bẹ́ẹ̀ òun bú wọn jókòó kí ìṣẹ̀lẹ̀. Jókòó níbo ó rọ ọmọ ni bébí mi ibi skin ló ti àwọn kọ́mọ yìí pé èèyàn gidi rèé. Bébì rẹ̀ yé ni rárá burúkú balẹ̀ àmì ké fún ayé ìyẹ́rẹ̀ bébì rẹ̀ wọ́n jókòó náà yẹ fọ̀ náà. àwọn ẹgbẹ́ náà jí sẹ́yìn kọ́sọ́mà dáadáa rẹ̀ ó fọ́ fún yẹ̀sì àbọ̀ fẹ́ fọ́ fún kú. ọ̀rẹ́ mi rárá burúkú balẹ̀ jà ẹ́ àbí wọ́n jókòó wọ́n ṣe báyìí sọ́nà àpírísẹ́sì rẹ̀ wọ́n ní wọ́n fọ́ nǹkan ìfọ̀ wọn èmi gan wọ́n fọ́. ó rà yìí pé ewé rẹ̀ ti mi pẹ́ láàrin ọṣẹ ó fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ kúṣe wọ́n wọ orí mo máa ṣe fún ọ. Hello. What's up? Ṣé bá fa ọjà yẹn? Why you dey do like this? Ṣé mo jẹ́ lówó kan ti tẹ́lẹ̀ ni? Stop ẹ̀ now. I go sort you. Ọ̀gbẹ́ni, I go sort you. Kílẹ̀ tó ṣú, no dey do like this. I no dey like am. No wàhálà, jẹ́ ó kàn mí lọ́wọ́. Easy mama. How far? Ìyá mi, ó ti wá bí wọ́n ti get. O sure? Ẹ̀nà, ó ti yẹ mama. Wàá gba ìpò pọ̀.
ní kọjá yìí wọ́n máa lè. Easy, mama. Kí ló ṣe é tó ń sweat nísìn? Ẹ̀rí kan tó wà lọ́wọ́ mi, ó jáde gbé mi débẹ̀ gan. Tó wá jẹ́ yẹn, iṣẹ́ mi bí yẹn, ó máa gbé ẹ débẹ̀ ni. Ìyáláyà iṣẹ́ ló ń tà. Torí ẹ̀ lèmi ṣe lọ́ọ̀bẹ̀ ìwọ náà ṣáà mú. Oúnjẹ yín nìyẹn náà. Ó wà ń bẹ̀rẹ̀ gbé ọ. Ẹ̀yin náà. Kó tó sọ. Pass like that. Ìyá mi Lizzy. Ọjà ń gbé mi débẹ̀ kan, ìyá mi ń gbé mi débẹ̀. Babe, honestly, I can't wait to see you. Same here, baby. Should we package the money can deliver fine? Yes, Mori, I'm really thankful. Thanks so much. Ọlọ́run á continue láti máa bá mi bless ẹ. Ó ṣé gan, mo dúpẹ́. Haba, why are you thanking me? Nǹkan tó yẹ kóbìnrin ṣe fún ọkùnrin tó love òun ni mo ń ṣe yẹn. So mo ṣe yẹn, nǹkan tó yẹ kó fi reply mi ni pé kí ni wá ṣe ní kí ni gan kí ni gan. Thanks so much. Mo ṣe yẹn láti fi fẹ̀mí ìmoore hàn ni. You're welcome. Babe, ṣé o gbàgbé 500k tó sọ pé o máa send sí mi ní weekend? No, of course not. Mi gbàgbé. As a matter of fact, mo ti ṣe owó sí ẹni tó máa bá mi ṣòwò sí ẹ yẹn. So Saturday, first thing in the morning, wọ́n máa transfer 500k ẹ sí. Wow, thank you. That's why I love you. I love you, I love you, I love you, and I will love you forever. Babe, jẹ́ kí n fi ẹ́ sílẹ̀ torí mo ń drive, mo kàn pull over láti ibẹ̀ sọ̀rọ̀ ni. All right, my love. I love you. Bye. And you too, yeah, bye. Bye.
tó ti dé. Níbo ni wọ́n wà tí mò ń tẹ́wọ̀n tó lè ṣí gate? Ẹ má bínú sá ẹ jọ̀ọ́, mo wà ní. Mo rí irọ́ tó fẹ́ pa, alright? Ṣé wọ́n fọ̀rọ̀ ṣe ẹni? Ṣé wọ́n fọ̀rọ̀ ṣe ẹ́? Tọkùnrin bá ti ń sùn jù kò lè ever ṣoríire ilé ayé. Má máa sùn jù, kò dákọ́ ọmọkùnrin máa sùn jù. Elizabeth ńkọ́? Wọ́n wà nílé. Ìgbà ló ti dé? Kò pẹ́ tẹ́ jáde láàárọ̀ tó fi dé. Àgbà kó wá mi gbé bàbá. Sorry. Pẹ̀lẹ́, kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ̀ṣẹ̀ dé ni? Dé láti bọ̀, mo ti dé ó ṣe díẹ̀. Kí ló ti pẹ̀fà rẹ̀ ń ṣe wá every time? Bọ̀ ṣe bí mo ṣe change perfume mi ni, ṣé yẹn ló wá ṣe é tó báyìí? Wọ́n dàbí ìgbà tó pọ̀ jù. Kò pọ̀ jù, I just had my bath not quite long. Ṣé wà okay? I'm fine. Ẹ̀rù dẹ̀ ti bà mí. Pẹ̀lẹ́ babe. How was your day? I'm fine. Are you sure? Yeah, I'm fine. Ẹ̀yà wa lọ ṣáwà, bó ti kọ́kọ́ bọ́ gbogbo ilé ìtọ́wọ̀ látàárọ̀. Yeah, thanks. Fún mi lómi náà, yẹ kí mọ̀ mi. Okay. Sorry. Babe. Yeah? Èmi ò ṣàrí sí gbogbo iṣẹ́ ìyàwó tó ń ṣe yìí. There are other jobs tó wà níta, tó wà legit, tó dẹ̀ wà okay. Mo sọ pé iṣẹ́ gidi wà ń tà. Èwo nínú àwọn iṣẹ́ gidi tó wà ń tà téèyàn lè make millions of naira in a month. Lóòótọ́ ni, but at least àwọn iṣẹ́ tó wà níta yìí wà legit now. Ó dẹ̀ máa fi ẹ́ lọ́kàn balẹ̀. Ti rí obìnrin. Ta ló sọ fún ẹ pé ìyàwó legit? Ìyàwó legit. Ta ló sọ fún ẹ pé kò legit? Ayé ta wà ń sìn, ayé ìgbà kan náà máa sọ pé kí ayé ta wà ń sìn. Ọba ń ṣe yahoo, àwọn ìjòyè àáfàá ń ṣe yahoo, ta ni ò kí ń ṣe yahoo? Àwọn èèyàn ń ṣe yahoo náà, àwọn èèyàn kan ti sọ di business, ó legit. Mi ò lè gbà yẹn lọ́wọ́ ẹ̀. Ó legit ní DSS ń wá yín káàkiri. Tó máa rí DSS tẹ́ máa gbá báyìí tí gbogbo yín máa sá kiri, tọkàn yín ò ní balẹ̀. Ìwọ gan bó ṣe wà yìí, o ò lè fẹ́ kúrò níbi tó wà yìí, kó fẹ́ jáde kúrò nílé, kó mú fóònù ẹ̀ bọ́ síta. Ó máa fi fóònù ẹ̀ lẹ́nu lé ni, jọ kí ló ń bá ẹ lẹ́rù? Because nǹkan tí gbogbo yín ṣe ò wà legit ni now. Yes. Babe, see you are messing things up. Okay, mo ti gbọ́ títí ẹ. Tó bá ti gbọ́ nǹkan tèmi sọ, mo jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ. Ṣé kò wù ẹ́ kí ìwọ náà máa lo bẹ́ǹsì ni? Ìwọ náà wo ohun tó wà lórí ẹ̀ náà pé máa ti bá tó ti ń lo kíní. Everything ó yẹ kó máa jẹ́. Nǹkan tí mò ń sọ fún ẹ nìyẹn. So try to understand me. Ta ni nǹkan rí òun? Nǹkan tó ń sọ kúkú yé mi, but it has to be in a legit way. At least lọ́nà tó mọ́. Tọkàn àwọn méjèèjì máa balẹ̀. Bí legit lo ìwà. Okay, kò sí problem, mo ti gbọ́. Mo ti gbọ́.
Okay. All right. Love you. Babe. Pẹ̀lẹ́. Ojoojúmọ́ ni wọ́n máa ń fẹsẹ̀ gbà kiri ń tẹ̀. Ọlọ́run ṣàánú mi. Ìwọ àti Rọ̀kàbí èyí ṣá. Kí ló ṣe? Orí ló máa pọ́n. Kí ló dé? Ilé ṣẹ́ṣẹ̀ ló yẹ kó pọ̀ràn ni. Tí ìdúró ló ń fẹ́. Ṣé o rò pé bó ṣe ń kówó fún bọ̀bọ́ tó wà Nàìjíríà? Ṣé kò ti pọ̀ jù ṣá? Bó ṣe ń gbowó lọ́wọ́ ẹ ti pọ̀ jù ọ̀rẹ́. Duro, even the Bible says that obìnrin should be the man's helpmate. Tí n bá help ẹ, kí ni big deal tó wà? Come to think of it, mi ò kàn fẹ́ kí bọ̀bọ́ èso ẹ̀ di ATM tó máa dípá máa gbowó lọ́wọ́ every time. Mo fẹ́ kó yára ẹ̀ ń brain ọ̀rẹ́. Ẹni tó tí ì fojú kàn tó dé náwó fún báyìí. Ó dẹ̀ máa wọ́n ọkùnrin Nàìjíríà wà ẹ̀. Ibi tó máa ti rí opportunity báyìí, ibẹ̀ ló máa bá mú. No, 28/7 ni mo fi ń kówó fún. No, ju 24/7 tó sọ yẹn lọ. Because òun sọ bí ìgbà tó yẹ pé every single day of my life ni mo fi ń kówó fún Ricardo. If he asks me for money and I give him money once in 5 months, is that too much? Ó ti bínú. No, èmi ti mọ̀ pé sọkúsọ kan ló fẹ́ sọ, gbà tó sì sọ fún mi pé kí n má bínú ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí, mo ti mọ̀ pé ó máa bí mi inú. Why are you like this? Ó kàn ní kí n advice ènìyàn. Ọ̀rọ̀ mi ò kò lè sí. Hey baby. For real? Ẹ ti wà ń bẹ̀. Okay. Shout pẹ̀lú confidence. Okay. No, go on. Continue. Okay, relax. You're going to reply. Okay, sir. He's about to drop money. You need confidence. Too desperate. Okay. But what I get clients here really pay or need to badly. I feel like you come up it's about to enter bank. What do you say? Put your reply. Thanks, sir. Ṣé wàá yẹ dáadáa ń sìn? Nice, what you drop. Wow! Yes, that's what to do it. Mingo, Gumsy. My boss! That's it. Sometimes all you need is confidence. Farabalẹ̀. That's why you are the boss. That is why you are the boss. That is why you are the boss. Kò yé mi o. Ṣé ilé tó sọ fún mi pé o gbà tó mú mi bọ̀ náà lélẹ̀? Yes, now. Yes, now. Of course, babe. Yes, now. Jọ kún mi. Níbo ló ti rí owó tó fi gba dúró ilé tó tó yìí? O ní yes, now. Babe, sorry. Kí n tó sọ anything. I want you to close your eyes. Kí n díjú mi fún kí ni? Mo ní kó díjú ẹ náà. Wo mi ò lè díjú. Nǹkan tó bá fẹ́ bá mi sọ ń bí.
àní kò díjú ẹsẹ̀. Mo ní mi ò díjú. Nǹkan tó bá ṣe lágídí gan báyìí. Nǹkan tó bá fẹ́ sọ fún mi báyìí. Mi ò díjú. Díjú báwo? For what? Díjú fún kí ni? Surprise. This is for you. iPhone 15 Pro Max. Tó ti ń sọ fún mi pé o need àtọjọ́ ẹ̀. I got it for you. That's for you. Ọkọ mi. Ìyàwó ẹ̀. Olówó orí mi. Yes, love. Ìfẹ́ mi. Ayọ̀ mi. Ẹni bí ọkàn mi. Tó bá jẹ́ o mọ̀ kí mi ò like prank o. So tó bá jẹ́ prank o tètè stop ẹ̀ ń sìn. Prank báwo ṣe mo prank ẹ̀ rí? Jẹ́ tiẹ̀. Mi ló sọ̀rọ̀ náà. Ṣé òun wà èmi kún mi? Baby, stop ẹ̀. Ṣé mi ni mo ní fóònù yìí? Ìwọ ló ní. It's for you now. Wait, this is rude. Èmi ló ra fóònù yìí fún. Hey God. Ó ti pẹ́ tó ti ń sọ fún mi pé o ní ìdẹ́nà. Ọkọ mi. Ìyàwó ẹ̀. Wọ́n ti gbé ní gbòòrò. Fóònù 2.something million. Ló ra fún mi wẹ́rẹ́ just like that. O deserve it now. You deserve it. Ọkọ mi. Thank you so much. Ọkọ mi. Baby. Yes. O ní láti gbé mi débẹ̀ o because mi ò understand o ti fẹ́ dà mí lórí irú o. Babe, o ní láti gbé mi débi mi lẹ́bọ̀ ṣe ń já mi lé ní bus stop yìí láàrin ọjọ́ wo ló gbalẹ̀. O tún ra fóònù fún mi. Àwọn nǹkan ńláńlá ló ń fowó ṣe. Bọ́ọ̀kọ̀ tó ń sọ. Tell me about it now. Bó ló ti rán tó fi ra fóònù yìí ọkọ mi? Bó ló ti rán wọ́n? Well, òun ṣe èèyàn tí mo lè parọ́ fún. Ìyàwó tó sọ pé kí n má ṣe mọ́ ẹ̀. Ibẹ̀ ni mo ti rí owó tí mo fi ra fóònù fún ẹ. Tó bá fẹ́ gbóòótọ́ rẹ̀. Kò sí iṣẹ́ méjì tí mo ṣe náà. Iṣẹ́ ìyàwó yìí nìkan náà ni. Ibẹ̀ ni mo ti rówó. Yeah. So, but jẹ́ kí n sọ fún ẹ. Ó ń distract mi gan, but mo kàn ní láti bá client yẹn sọ̀rọ̀. So orí client tí mò ń bá sọ̀rọ̀ yìí, mo ní láti parọ́ fún ẹ. Last client tí mo máa bá sọ̀rọ̀ líle because ó promise mi pé òun fẹ́ fún mi lówó kan tó bá ti fún mi. Wo mi fẹ́ ṣiṣẹ́ yẹn mọ́ for real. Because àwọn ọ̀rọ̀ tó máa ń sọ fún mi, mo kàn jókòó lọ́jọ́ kan, mo kàn ń rò pé iṣẹ́ yìí tí n bá ṣe débì kan, ṣé mo lè fi lọ́mọ lọ́wọ́? Wá ní màá stop ẹ. So that is my conclusion for real. So èmi ò ṣe mọ́. Ọkọ mi, stop kíni? Ọkọ mi ò lè stop o. Yes. Okay, nǹkan tó ń ṣe yìí ló fẹ́ tiẹ̀ ní àdúrú ilé yìí. Àti tó tún ra fóònù 2.something million naira fún mi láàrin ọ̀sẹ̀ mélòó. O wá fẹ́ stop. Wo baby, o lè stop o. Yes. Iṣẹ́ tí o legit. O lè stop. Màá stop ẹ. Ọkọ mi ò lè stop o. Màá stop ẹ. Baby, olówó rí mi, o lè stop. Màá stop ẹ. As a matter of fact, ṣé bí wo ló sọ fún mi pé iṣẹ́ yìí legit? Kò legit. Àwọn ọba ń ṣe, àwọn òjòyè ń ṣe, pásítọ̀ ń ṣe, àwọn àfáà ń ṣe. O fẹ́ stop kí ni? Kò síṣẹ́ tó legit tó ṣe léyìí o lè stop. Àwọn tó tiẹ̀ mú yín àwọn DSS tó mú everybody tó ṣe yahoo gan. Iṣẹ́ wo ló rí ń ta tó fi ń kó gbogbo èèyàn káàkiri? Iṣẹ́ wo ló rí ń ta? Ó kò fẹ́ da gbogbo wa sí wàhálà ni. Precious. Babe, jẹ́ kí n gbé ẹ débẹ̀. Ṣorí èmi Precious láti èní lọ, ó máa kọ́ mi. Wọ́n máa ní láti ra laptop kan sí o. Iṣẹ́ tí ò legit. Legit. Ó máa ní láti ra laptop kan sí, babe. Ṣorí. Iṣẹ́ yóò legit o. Wo babe fi legit àbí legit lẹ̀. A máa jọ jókòó síbí. Ìwọ máa tẹ̀tẹ̀, mi máa tẹ̀tẹ̀, wọ́n máa fún mi client, máa ṣe gbogbo ẹ̀. Ilé legit o. Iṣẹ́ tó legit. Ó legit, wọ́n ló sọ pé ó máa ń ṣe. Ọmọ mi lè believe ẹ serious. Kí ló fẹ́ jẹ́ kí tẹ ọkọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà because wọ́n gbé gbòòrò. Lẹ́nu tiẹ̀, iṣẹ́ tó legit. Ṣé wọ́n ló sọ bẹ́ẹ̀? Precious really amaze me for real. Wo fi yín lè jàre. Wo. Anything tó bá ti wà. Àwọn ẹlẹ̀, how far now? Kí ló wà ń lẹ̀? You're not bad. Alaye, ṣe kan fún mi kó ṣe kan fúnra ẹni. Ẹnu tàá náà gbẹ. Alaye torí Ọlọ́run onírọ́bà kan. Ẹlẹ̀, bá mi fún wọn ní ẹnu jà. Ìgbà òyìn alájẹ máa dé báyìí.
Àdìsá mo jẹ ọtí ni o mo jẹ ọtí ọwọ́ rẹ mo jẹ ọtí ọwọ́ rẹ ẹsẹ mi dùn ọ ni bámi onígbèsè ni ọ. aṣọ onígbèsè ni. onígbèsè ni ẹsẹ ní pariwo ọdún onígbèsè wọde. onígbèsè ni onígbèsè ni bó ṣe wà á ni àbọ̀ ti sanwó ni. ẹnì sọ olórí burúkú aládẹ̀ẹ́dẹ́ nínú káde níjà àtẹrẹsẹ̀ jáwọn olórí burúkú yóò ṣe tí ṣe ti oró yìí. irọ́ o wàláì. pẹ̀lú kọ́kọ́ tra ó tún rà fún yẹn ni kó wà bẹ́ẹ̀. wàláì. sọmọ kó lórí burúkú ní ẹni wa kó bá lómi wá. ọkọ̀ ọ̀rànjú èló ni gbogbo tá àdìsá jẹ́ gan. kí ló jẹ́ ìpè sọ̀pọ̀ náà pa yín kí ló gbà kó ṣe kí ni. ìṣèbásán ìbásán kí mi bẹ̀rẹ̀ question sí lọ́wọ́ mi ìbásán pẹ̀lú gbogbo gbèsè kó ti jẹ fún mi sọ wípé sanwó ni. lórí gbogbo owó tó jẹ náà. wẹ́dọ̀ ẹ̀rà pọ̀ 48,000. èló ló jẹ́. 48,000 lọ́wọ́ kó jò ń dà. ọ̀rẹ́ wa ṣé ìwọ náà fẹ́ fowó kọ́lé ni o ò gbówó tó máa fi kọ́lé o ò gbówó tó máa fi jẹun wá jẹ́ kó igbó ọtí. má dà lóhùn yá tí mo ti ń kó 50 bíi tí mo tún kọ́ dẹ̀bì wáyé bá ṣó rojọ́ fẹ́ ní bẹ́ẹ̀ ọbẹ̀ ni ìṣèbáyé rẹ̀ ti dá sẹ́yìn ìpàkọ́ ní bukú náà ti bá ọ ó yẹ kó ya sọ́ọ̀bù mi orí pẹ́ mẹ́sì níbi bí ọwọ́ gbọ́ ọ̀rẹ́ mi wọ́n rajà mi lọ́rẹ̀ ẹni ni máa gbowó mi bẹ́ẹ̀ ni mo sọ fún ọ òkú méjì abọ́lọ̀ nílé ẹni ni máa gbowó mi èmi àti ẹni. mo ti mú fẹ́ jà o kó wá díẹ̀ mo wẹ̀ o. òkú méjì abọ́lọ̀ nílé máa gbowó mi lẹ́nu kó wọ́n wá jẹ́ pé bí ìyẹn alákòókò ṣe ń jẹ́rẹ̀ ní kí wọ́n wá rí bẹ́ẹ̀ ṣé wàá rọ́jà mú orí pẹ́ mẹ́sì nínú wá sọ́dọ̀ ọ̀rẹ́ mi wá jẹ gbèsè. àbí bẹ̀jẹ̀ àbọ̀ ọ̀rẹ́ tèmi lára oko ọ̀rẹ́ tèmi lára oko wo ó tiẹ̀ dá wo ó tiẹ̀ dá olórí burúkú ayé rẹ̀ sì dáa náà well done well play nice one wẹ̀rẹ̀ jẹ gbèsè ó tún mi lo iPhone. irinṣẹ́ mi ló gba ẹ̀ náà ṣó fẹ́ kí irinṣẹ́ ṣe lálẹ́ yìí ni. iṣẹ́ kí wèrè mi ṣe tẹ́lẹ̀. ọ̀rẹ́ mi ṣe é tún fóònù ṣe. wèrè mọ ni ayé rẹ̀ ti dá sẹ́yìn tẹ́lẹ̀ àmọ́ bó ṣe wo ti polú mu sun torí bó ṣe wà ní èrì ṣe mọ́. yàrájẹ ìjọ tí mo ti ń kó 50 bíi wa tí mo ti ń kọ́ dẹ̀ bíi wa kò sẹ́yìn bá tó pariwo fún mi. ṣe wọ́n lálákọ̀ọ́kọ́ 48,000 èló ni 48,000 àti wọ́n pariwo ìgbà. ṣe wọ́n lálákọ̀ọ́kọ́ kó akó 50,000 wábẹ̀ ká akó 100,000 wábẹ̀ kó bá jẹ́ pé mo ṣe mí jẹ́ bí olórí burúkú ààrẹ ni ó máa rí nǹkan bá wá mi bẹ́ẹ̀ èmi ló mi pàtó fún ọjọ́ kan tí mi kọ́ 100,000 kọ́ ìgbà yẹn lágbọ̀n wà tọ́ 100,000 rẹ̀. ọ̀gbẹ́ni wo gbogbo èdè tó lọ ń sọ gbọ́dọ̀ lọ́dọ̀ àbí ṣáínà tó lọ ń sọ lè bí ṣáínà mo fún ọ ní ẹni sí ọ̀la nǹkan kó bá mú ọ kó fi kó owó mi wá séńjì rẹ ni wàá bá níbi bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. tẹ́lẹ̀ ìwà àti yèsí ọ̀gádé gbọ́ rẹ̀ dànù ìwà àti yèsí. ṣé mo ti máa fi ṣiṣẹ́ nìyẹn mo ń bẹ sọ́nsìn kò yẹ ká ra ṣe nítorí mi bì. kọ́ bá ti bí ọ̀dà yọ kọ́ bá ti bí ọ̀dà kó bá ti mọ̀ pàdé sá lórúkọ rẹ̀ kí ọwọ́ bọ̀ àní kí ọwọ́ bọ̀. Hello baby. Hello Femi, how are you? Mi ò wá okay o. You're not fine. Why? Why not fine? Honey, I called you over 5 times lánàá o gbé call me. Ìfẹ́ mi, má bínú sí mi. Ó ti rẹ̀ mí ní gbogbo àná yẹn. Mo ṣiṣẹ́ dalẹ́ ni. In fact, mi ò mọ̀ gbà tí mo sùn lọ. I'm so sorry. I'm sorry. Bó ṣe rẹ̀ ẹ́ yẹn, ideally ó yẹ kí n wà lẹ́gbẹ̀ẹ́ kí n fún ẹ massage kó lè sùn properly ni. Sẹ́mi ẹ̀ bó ṣe ń ṣe mí náà nìyẹn. As a matter of fact, I can't wait to see you. I can't wait to kiss you. I can't wait to touch you. I can't wait to... Don't let me say that. Hello baby, kí ló sọ lẹ́ẹ̀kan? Kí ló sọ náà? I said I can't wait to touch you. I can't wait to kiss you. I can't wait to... Don't let me say that. Honestly, I've really missed you. As a matter of fact, I can't wait to see you again. I'm tired of all this online conversation. Sincerely. I love you too, baby. But o ṣàmọ̀kẹ́ mo sọ fún ẹ pé ó ní àwọn nǹkan tí mò ń ṣe lọ́wọ́. The moment I'm done with everything, trust me, I'll come over to Nigeria. Okay? I can't wait. I've missed you. I love you, I love you, I love you, I love you, I love you. But before then, mo ní surprise for you. Surprise package? Tell me. I'm listening. Tell me. Pushing question me. That's why it's called a surprise. Okay? To bury surprise yẹn tán ìwọ ló máa unfold there ló máa rí pé okay, this is what the surprise is about. Me like you to something here. Tell me right now, please.
Okay, what do I do to make you tell me the surprise? What do I do to make you tell me the surprise? You know I'm a bad singer. Okay, baby, bye. Yeah, bye, love. Ọ̀rẹ́, gbogbo surprise tó fẹ́ lọ ṣe ní Nàìjíríà yìí. Mo fẹ́ kó wà careful, mo lè fẹ́ kó think twice. Kí náà wà careful ń pa ẹ̀? Kó má lọ jẹ́ pé ìwọ tó ló fẹ́ lọ fún yàn ní surprise ní Nàìjíríà. Kó má jẹ́ pé ìwọ ló máa surprise. No, but kí ló ṣẹlẹ̀ náà? Why are you always negative? Anything tó bá ti ní ṣe pẹ̀lú Ricardo báyìí, anything that comes out of your mouth is negativity. Why are you exuding so much negativity? Kí ló dé? Kí ló ṣe fún ẹ̀ṣẹ̀ morality tẹ́lẹ̀ ni? Àbí no, your first life, bóyá o meet Ricardo tó wá ṣe ẹ́ jàmbá tó fi hate ẹ so much. Ó ti bínú. Má bínú. Please, èmi mo lọ́kọ. Anything tó bá wù mí mo lè ṣe. Tí má ní pé mo fẹ́ surprise ẹ, yeah, I will surprise him. Okay. Yes. Ẹ pẹ̀lẹ́ ìyàwó. Yeah, wà nìyẹn. Mama, ṣé ẹ rí pé nǹkan tá à ń ṣe ń bí báyìí ó wà risky ni? Ó risky now. Èmi náà ṣáà ti gbálé. Ó yẹ kẹ́ máa wá sọ́dọ̀ èmi náà. Ó yẹ kẹ́ máa wà náà. Kúnmi. Mo ń dá yín lóhùn. Kúnmi. Mo ń dá yín lóhùn. Ṣó fẹ́ pa mí ni? Bí ti báwo? Má ṣe bẹ́ẹ̀ yẹn náà. Kí ni kí n wá ṣe nílé ọ̀dọ̀ ẹ̀? There is nothing risky nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ìwọ náà mọ̀ tí Ricardo bá dé tó bá bá ẹ ń bí ilé ní ilé ẹ̀ náà ó mọ iye ọdún tó fi gbé bí ni. Àmọ́ tó bá lọ ká mi mọ́lẹ̀ ẹ̀ bọ̀bọ̀ àlàyé ọ̀rọ̀ wo mo fẹ́ ṣe fún un. Kí ni màá sọ pé ó gbé mi débẹ̀? Stop ẹ o, má lọ kó mi sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ o. Ẹ̀yin náà rí yẹn sọ náà. Ẹ dá o. Ẹ mọ̀ kan, ẹ jẹ́ bá yín tú ilé, ẹ jẹ́ bá yín tú wé. Ẹ máa láìkẹ́ náà. Kúnmi. Ó ti yé yín. Kúnmi. Ìyá mi. Ṣáà máa ń fọ́. Ìyá mi tó ṣùọ́, mi gan fọ́ fún yín. Ó kàn wá ń dè mí lórí irú everyday ni kí ló ṣẹlẹ̀? Ricardo bọ̀bọ̀ mi gan gbé mi débẹ̀ tó ẹ̀. Jọ́nà wá pa mí. Ìyá mi, ṣẹ́yìn ti gbàgbé ni. Ìgbà tí mo wà ní 100 level, tẹ́yìn náà wà ní 400 level. Yín lẹ gbé mi débẹ̀ náà, gbogbo àwọn kíní. Ẹ ti gbàgbé. Kúnmi, gbé mi débẹ̀. Orí mi ti fẹ́ yí. Ẹ̀yin gangan lẹ máa gbé mi débẹ̀ jù ìyá mi. Ọgbọ́n ni wàá pẹ́ láyé. Àṣẹ Èdùmàrè. Ilé ìwọ̀rin kan. Ìyá mi, ẹ̀yin lẹ fi tọ́ mi lẹ́nu ọ̀la. Màmá, ìkan ló máa para nínú èmi àti yín. Wàhálà. Kúnmi. Ìyá mi. Irú style wo ni? Irú àbọ̀ràn máa gbé wa ṣépè. Ṣé tá bá ti kú kú òjijì o ṣáfẹ́ lọ máa enjoy ara wa ní other place ni? Jọ o, Ọlọ́run ní jẹ́ n kú kú òjijì o. Àṣẹ, ẹ̀rí yẹn sọ̀nà. Ọmọ tó bá ṣiṣẹ́ dédé, ó máa gbádùn lọ́jọ́ kan. Precious wà ní. Wà ní.
ṣé ti kó Wale? Ẹ̀rọ ẹ̀ díẹ̀ wà lọ́dọ̀ mi náà, but for the meantime náà. What is gonna be? We surely be. Oh yeah, Okuli ba, go jìnnà sí just ready. Everybody's for you. Trust me, everybody's for you. What is gonna be? We surely be. Yeah. I'm a toba shisha dede. Babe. Yes, love. Èmi ò like bí kankan ilé tí o ṣe máa ń ta energy o. Because mo wà nínú ilé all through yesterday. Ọ̀dọ̀ Uncle Ricardo ló gbà lọ. And èmi ò ní anything pẹ̀lú Uncle Ricardo. Bó ṣe rí ìyàwó wọn, Elizabeth àbí kí ló máa ń pè wọ́n. Mi like wọn rárá because wọn like me. Anytime tí bá ti lọ síbẹ̀ wọ́n máa fún mi latitude bẹ́ẹ̀ ni pé mo gba ọkọ wọn. Mi dẹ̀ gba ọkọ wọn, ṣé mo rí wọn fẹ́ ẹ ni? Mi like àwọn attitude tó máa ń fún mi. I don't like it. Wo ọ̀rọ̀ Elizabeth ló ń sọ bẹ́ẹ̀. Fàǹtí yẹn lẹ̀ wọn ò ní wàhálà bọ́n ìwà yẹn o. Bọ́dẹ̀ ṣe wà wọ́n nice gan. Ó kàn jẹ́ pé tó bá ti jẹun sí wọn lórí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Wọ́n ì máa ń behave, but she's a very nice person. I need to tell you the fact. Besides, jẹ́ kí n sọ fún ẹ, tó bá fẹ́ rí ojú rere Ricardo, o gbọ́dọ̀ wá ojú rere Elizabeth o. Nǹkan tó wà ń bẹ̀ mo ti sọ fún ẹ. Mo like àwọn nǹkan tó sọ. Sori first one yẹn mo like yẹn náà. Tó fi sọ wípé ó máa ń jẹun sí wọn lórí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Èmi náà ti rí pé ó máa ń jẹun sí wọn lórí lẹ́ẹ̀kọ̀ọ̀kan because wọ́n máa ń ṣe bí àjẹ́ ni. Ṣòwárí nǹkan lẹ́ẹ̀kejì tó sọ tí mo tún like ni wípé téèyàn bá ń wojú rere Ricardo, ó ní láti kọ́kọ́ wá ojú rere Elizabeth. Mo like yẹn náà. Sori ó tiẹ̀ ti wá dà báyìí. Téèyàn bá ń wojú rere kún mi tèmi náà, á kọ́kọ́ wá ojú rere tèmi kó tó dọ́dọ̀ tiẹ̀. Bẹ́ẹ̀ ni. Pẹ̀lẹ́, ọ̀rọ̀ ẹ ti yé mi. Ó ń jowú ni àbí? Jowú kí ni? Ó olówó kan tí mo sense account ẹ̀. Mo fẹ́ lo owó yẹn fún kankan ni o. Má fọwọ́ kan owó yẹn o. Tó bá ti tó time tí mo need láti gbowó yẹn, màá jẹ́ kó mọ̀ wá transfer padà sínú account mi. Ṣé máa ní kí n má fọwọ́ kan owó? Ṣé account tèmi wà fún decoration ni? Èmi máa fọwọ́ kan tí bá need anything nù. Ó ṣòwò tí mo fún ẹ. Ẹ̀yin ará, ẹ jẹ́ ká gbélé ayé ṣòun tó dára. Ohun tí ò dáa kò dá ló ń jẹ́, ohun tí ò dáa kò dá ló ń jẹ́. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà. Orúkọ tá máa ń sọmọ ẹni. Ṣèbínú ẹni ṣá ló ń gbé. Yorùbá lọ, Yorùbá bọ̀, wọ́n ní jẹ́jẹ́ láyé, jẹ́jẹ́ láyé, kún mi, ọmọ tó ń fowó ṣeré, ọmọ tó ń gbówó lọ, ọmọ tó ń jayé lọ, ọmọ tó ń gbówó lọ. Ẹ jẹ́ ká gbélé ayé ṣòun tó dára. Ohun tí ò dáa kò dá ló ń jẹ́, ohun tí ò dáa kò dá ló ń jẹ́. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà. Orúkọ tá máa ń sọmọ ẹni. Ṣèbínú ẹni ṣá ló ń gbé. Yorùbá lọ, Yorùbá bọ̀, wọ́n ní jẹ́jẹ́ láyé, jẹ́jẹ́ láyé, kún mi, ọmọ tó ń fowó ṣeré, ọmọ tó ń gbówó lọ, ọmọ tó ń jayé lọ, ọmọ tó ń gbówó lọ. Ẹ̀yin ará, ẹ
jẹ́ ká gbélé ayé ṣòun tó dára. Ohun tí ò dáa kò dá ló ń jẹ́, ohun tí ò dáa kò dá ló ń jẹ́. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà. Orúkọ tá máa ń sọmọ ẹni, ṣèbínú ẹni ṣá ló ń gbé. Mo wà òkè dáadáa ni. Ní èní kí n wá ìjókòó. Lẹ́ni kí n wá. Wàláì. Torí bí ṣe wọlé síbẹ̀ ire wọlé ni. Ṣé ní bó ṣe wà ní bẹ́ẹ̀ fi ṣeré o. Kí mo bá ti rí bẹ́ẹ̀ inú mi kan máa ń dùn torí ó máa ń gbé mi débẹ̀. Ó máa ń gbé mi débẹ̀ bó ṣe wà ni o. Customer bíi 1 million customer níbi iṣẹ́ bí wo ni. Customer gbogbo olódúró Ọlọ́run kí mo bá ti rí bó ṣe wà nínú mi kan máa ń dùn ni torí ó máa ń gbé mi débẹ̀. Bébì mi ní gbọ́kú ẹ bébì mi gbà. Bébì mi. Ẹ farabalẹ̀ kò ló sí ọtí yẹn sáré. Àwọn wà nílẹ̀ kó bá ti jẹ́ yẹn nínú wà nílẹ̀. Gbé mi débẹ̀ náà. Yálà jẹ́ ti yá mi tán. Bó ṣe wà ní kólòsì ló wá máa rà lọ́wọ́ mi o. Kólòsì. Baby, Zoba, As usual. More worry. Everybody under arrest. Customer dada. Ni mo máa ń fún mi lówó. Customer dada. Ìyá alájẹ. Ṣe mi. Customer dada. Ó dáràn mo sọ jata. Complain pé o dull o kì í serious pẹ̀lú life ẹ ìgbà tó tún bẹ̀rẹ̀ sí ni máa gbowó o tún ní problem pẹ̀lú NDLEA kí ló sọ ẹ́ sí the drug tell me ṣé ẹ̀rọ àkọ́tẹ́ mi kọ́ ẹ̀ nìyẹn sórí o ká drug pọ̀ mi lọ́wọ́ rí tell me look o ti fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ ẹ máa sú mi o fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ ẹ máa sú mi and tó bá ti ń di level wípé o fẹ́ máa fi mí sínú wàhálà máa jáwọ́ lọ́rọ̀ ẹ pátápátá idiot. Mi ní problem pẹ̀lú NDLEA rí nílé ayé mi tó bá ṣe lè tí mo ní o lè pọ̀ mọ́ wà mí bàbá yìí wà kọ́ wà jẹ́ra sẹ́wọ̀n ni idiot. Ẹ̀yin ará ẹ jẹ́ ká gbélé ayé ṣòun tó dára. Ohun tí ò dáa kò dá ló ń jẹ́, ohun tí ò dáa kò dá ló ń jẹ́. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà. Bẹ́ẹ̀ èèyàn kan wà ń sàlẹ̀ ó lóun bẹ̀rẹ̀. Bẹ̀rẹ̀ mi kí ló kó kọ rẹ̀. Mi ò rántí orúkọ ẹ̀ bóyá ìfẹ́ or something I don't know. Mo ti ẹ̀ ṣe rí yẹn inú kọ́kọ́ ń run mí because in my head o kò délé onílé oní o fẹ́ rí Ricardo ṣé wà tí Ricardo òun ṣẹgbẹ́ ni I don't understand approach yẹn wà annoying kind of because báwo ló ṣe máa dédé pè ẹ́ lórúkọ like that. Kò dẹ̀ sórúkọ rẹ̀. Mo ní mi ò rántí orúkọ ẹ̀ rántí orúkọ ẹ̀ máa ń lẹ́jọ́ jọ. Mi ò rántí pé mò ń expect èèyàn kankan lẹ́nu àbí ṣé ó gbé package dání bí fẹ́ wá deliver package. Kò ju ẹni tó lè wá deliver package because èèyàn tó rí bẹ́ẹ̀ yẹn anyway lọ attend sí because inú ti ń run mí. Fi sílẹ̀ ń bẹ̀ tó bá sú á kúrò lẹ́nu gate. Lọ attend sí Ricardo lọ attend sálejò ẹ̀. Ṣé o lè tó yẹn ni. Yan ga gọ̀gọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ń kó de àǹtí sí Ricardo.
not my ghost. Báwo ló ṣe rìn? Seriously? Tani lady to Ashila confirm? I need answers. Tani lady to Ashila confirm? Oh, tí ìdámi náà kan tí mo béèrè lọ́wọ́ ẹ̀. Báwo ló ṣe? Ricardo, please. Who is the lady that opened the gate for me? Actually, I can explain. Explain what? Are you supposed to have a lady in your house? No. Is there supposed to be a woman in your house? But I just said I can explain. Explain what to me? Ireti ò bí kọ. Tí ń gbọ́ ẹ báyìí kí ló ṣẹlẹ̀ gan. Èmi láti òde sọ fún mi o. Warn me countless times. Má sunkún jọ mo fọlọ́run bí ọ̀rẹ́ mi nǹkan tó bá ṣẹlẹ̀ gan ni kò sọ fún mi. Mo ṣàlàyé fún ẹ o lórí ọ̀rọ̀ àwọn ọmọkùnrin Nàìjíríà o kí ló ṣẹlẹ̀ gan. Mo sọ fún ẹ o ọ̀rọ̀ àwọn ọmọkùnrin Nàìjíríà pé ó máa ní sùúrù ni o. Sórí girlfriend ẹ̀ tó bá ń lé yẹn èmi believe pé torí pé wà á tí ò tí ì ríra ó kàn fi ń pa ni ó fi ń wash ni kò sí nǹkan tó máa fi ṣe. Like seriously? Ó kàn sọ̀rọ̀ báyìí ni ọkùnrin ni bóbìnrin ṣe lè gbára dúró ọkùnrin ò lè gbára dúró bẹ́ẹ̀. So kí ló fẹ́ kí n ṣe báyìí? Ní sùúrù ìjọ́ wo ló ti pè é last? Yeah, ó ti pè mí countless times but mi gbé call ẹ̀. Ó dẹ̀ ń sọ̀rọ̀ bí ọmọdé. Okay, kí ló tó bí ìkọ́ ẹ̀? At least pick his call. Tí ò bá dé wàá gbé ẹ̀ títí alẹ́ padà o. Ìwọ náà pé at least kò tiẹ̀ fún opportunity kò jẹ́ kó sọ tẹnu ẹ̀. I don't know. Mi ti ẹ̀ gbé fóònù mo kàn ti drop fóònù mi àtìgbà tí gbogbo saga yìí ti bẹ̀rẹ̀. Mo sunkún pẹ̀lú ọ̀rẹ́ mi pẹ̀lẹ́. Ọ̀rọ̀ ọkùnrin ló mójú ẹ̀ rí báyìí ló mójú ẹ̀ jẹ́ kò yí sí èmi náà mọ̀. Kí ni bójú jẹ́? I traveled how many hours? Mi ṣe ní bójú jẹ́. Ti mi ṣe gan-an. Máa wọ̀ ọ̀rẹ́ mi Nàìjíríà tún ti ń hàn lára ẹni ó ti ń jà máa lajẹ gbogbo ẹ̀. I'll talk to you later. Ife, I'm a man. Mo need obìnrin around me. Reason tí ẹni torí yẹn fi wà nílé mi nìyẹn. And mo ti ń wá ọ̀nà láti jẹ́ kó kúrò ní life mi. Ó kàn jọmọ kan tó lágídí ni. Kò ń ṣe pé mo nífẹ̀ẹ́. Ìwọ náà wo tí bá tiẹ̀ máa nífẹ̀ẹ́ èèyàn, ṣírò ẹ̀yẹn ni màá nífẹ̀ẹ́. Nítorí pé mi ò mọ̀rọ̀ pa ni. Ó easy fún mi láti sọ wípé house help mi ni àbí kí n sọ wípé àbúrò mi ni. But wọn kọ́ wa nílé tiwa bá ṣe máa parọ́. Kò sí bí situation yẹn ṣe lè terrible tó máa sọ òótọ́ inú ẹ̀. And
mo ti ń wá bí mo ṣe fẹ́ lé lọ mi ò kàn fẹ́ fìjà ṣe ni mo ṣáà kàn fẹ́ kó kàn bá títí ẹ lọ. I love you so much, Ife. Ricardo. Ife mi. Yeah, ọkùnrin yẹn. And ọkùnrin yẹn, but that still does not give you the right to cheat. I know. Good. I've thought about it. Well, since you're ready, let's make amends. Yes, I'm ready to. Can I talk? I'm sorry. Thank you. Well, Mole on Badon. Yeah, totally our get apartment, so I think we should just move to Ibadan till you're able to sort all of this. Brilliant. I'm ready. I am ready to go to you, but I am ready. No, it's fine. Not so fast. Yeah, you have to go for some medical tests. Our shop will clean. Ricardo, ìbéèrè kan lèmi kàn máa bí ẹ. Torí téèyàn bá jẹun tó yó, bí ò bá dẹ̀ yó, ẹni tó níkùn ló máa mọ̀. So láàárín Elizabeth àti Ìfẹ́, talent tí wọ́n nífẹ̀ẹ́ jù. Like talent tó jẹ́ pé ìfẹ́ tó ní sí o mọ̀ pé ó ti tó láti sọ́díyàwó, láti build home ẹ̀. Ìyẹn ni kò jẹ́ kí n mọ̀. In one word, Elizabeth. Elizabeth. So kí ló wá ń dẹ dúró? Nǹkan tó ń dá mi dúró pọ̀. How? Look at Ìfẹ́. Ó ti try gan ní life mi tí wọ́n náà mọ̀. Of course. And wọ́n máa ń ní current champion ló wà, kò sí permanent champion. Of course. Gbogbo àwọn owó tó ń wọlé fún yàn sìn, ó lè dédé stop at any time. Tí mi ò gbà ládùúrà pé kó ṣẹlẹ̀. So tí nǹkan bá wá change fún Olúwa ẹ̀, who will I run to? Who will I depend on? Nǹkan tó ń fún mi ní concern nìyẹn. Nǹkan tó yẹ kí n máa feel reluctant láti make decision mi nìyẹn. But tí mi ò bá ní parọ́ fún ẹ, Elizabeth ni mo nífẹ̀ẹ́. But èmi ni mò ń gbọ́ bùkátà Elizabeth. Kò yé mi gangan mọ́. I'm confused. Yeah, Ricardo, you're right. But all the same, ìyẹn gbọ́dọ̀ fi yẹn ṣe o. Of course. Àdúrà tí èmi lérò pé yẹ kó máa gbà ní pé Olaiya tó ti ń lọ sókè kó má wálẹ̀. Àmín. Àwọn mágà tó ń sanwó kó má jà kí wọ́n má ṣì. Àmín. Because tá bá ní afẹ́jì torí pé bóyá obìnrin kan ń finance èèyàn, ó ń fúnyàn lówó, ìyẹn lèèyàn fẹ́ fi choose partner. Wàhálà máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Money is not enough. The most important thing to máa build home ni love. Ìwọ fúnra náà ló lè sọ sí pé Elizabeth tó nífẹ̀ẹ́ sí. So I would just advise you to just go for Elizabeth. Sọ fún Ìfẹ́ kó máa lọ. Yeah. Just like that? Tó o bá sọ fún sí náà, tó bá pẹ́ tó bá yá, ó máa padà sọ fún ni. So tó bá dẹ̀ ti lọ late jù yẹn ló máa worse. Tí mo bá sọ fún sí, ṣé kò ní dàbí ìgbà tí mo break heart ẹ? Bọ̀bọ̀, nǹkan náà ló máa gbẹ̀yìn nǹkan. In fact, tó bá fẹ́ kí n tẹ̀lé ẹ̀ka jọ̀rọ̀bá níbi tó wà, I don't mind, I will follow you. Túndé. Yeah? O fẹ́ tẹ̀lé mi lọ break heart obìnrin. What are friends for? Ọ̀rẹ́ mi ni ẹ̀ náà. So anything tó bá dé bá ó dé bá mi náà ni. Tó bá tún rí mi lẹ́gbẹ̀ẹ́, tó bá fẹ́ fara ya 100%, tó máa lù ẹ̀ sí 40. Àbí kí ló rò? Kò sí nǹkan, èmi máa ń tẹ̀lé ọ̀rẹ́ mi ṣe anything ni o. Mo lè tẹ̀lé ọ̀rẹ́ mi lọ kẹ́rù kó léyàwó. Ọ̀rẹ́, ṣé ó dájú tó bẹ́ẹ̀ ni? Mo dájú gan. Àwọn obìnrin ti fojú èmi náà rí. Ṣé bóun lèmi àtẹ̀ ṣe give and take lórí pé à ń ro bó ṣe fẹ́ lọ break àtẹ̀. Tó bá jẹ́ pé obìnrin ni, kò ní rò rárá. Ó máa la hammer wọn straight ni. Olúwa mi máa break heart èèyàn rí ilé ayé mi break heart obìnrin rí. Ó ọjọ́ kan ló ń bẹ̀rẹ̀ ọ tí èèyàn báyìí ti ṣe èèyàn tí ìdánmọ ọkùnrin ni o. Ṣé tí mo fẹ́ ṣe yóò kì í ṣẹ̀ṣẹ̀ ṣá? Jésù á dáríjì.
I think I will go for Elizabeth. Yes. I'm in love with her. And we need to make her. Nice environment. Very good environment. No, gbogbo ibi tẹ́ ti mú mi lọ so far. Bí ni mo ṣe like jù. That's good. Before I forget, ẹ jọ̀ọ́ báwo ni iná àdúgbò yìí ṣe? Ṣé rí ní gbogbo Ìbàdàn yìí? Àdúgbò yìí iná ẹ̀ dájú. Most especially estate tí ilé ìwà yìí. Ẹ̀yin agent kí lẹ máa sọ tẹ́lẹ̀ náà. Aṣojú yín pọ̀ ẹ ti polish ẹ̀ pa fún mi. No, fact ni. That's not a problem. Tẹ́ bá ti ní iná ẹ̀ dá. So I want to make payments right away. No problem. Ẹ yẹ ká lọ office ká lọ ṣe gbogbo documents and everything. What is gonna be? Will surely be. Hold on. Yes, traffic. Traffic? Yes, traffic. But ní norms kò kí n sí traffic lọ́nà ẹ̀. So apparently bóyá nǹkan kan ṣẹlẹ̀ ńbẹ̀. Mi ò mọ̀ because ìgbà tí mi máa gbàbẹ̀ kọjá mo rí nǹkan kan tó ṣẹlẹ̀ mo ṣàkàn mọ̀ pé traffic wà. That's Nigeria for you anyway. Okay, so you look tired, famished. Kí ló máa jẹ? Okay, I got you. As usual, right? Anything. Okay, jókòó jẹ́ kí n bẹ gbó mi tútù àkómọ náà. All right. Sit down. Ọlọ́run fún mi sọ. This is nice. I like it. Mo mọ̀ pé o máa like ẹ. Over the years, mo ti mọ taste ẹ. Thank you. Ó dàbí àlá bí mi àti ẹ ṣe wà in bed, but I'm trying to absorb it all. It is called love. You know, when you love someone and you want to be able to resist. You know, Okamada be magnet ni. I love you. Mama mischievous smiling. So, what? I want to tell you something. Really? Yes. Say something. It has to stop. I'm sorry. It has to stop. What has to stop?
Everything has to come to an end. It is end of the road for us already. I'm sorry. End of the road of what? Of us? Well, I don't understand. Related to Bani Ilemi the other day to I mean, Ojo to Degogon Latin America. Yes? I'm in love with her. I'm sorry. I'm sorry. No. Are you trying to tell me that you came all the way here láti wá sọ fún mi pé kí n má bínú pé ẹni tí mo rí nílé ẹ tó sọ fún mi pé ò ní nǹkan kan ṣe pẹ̀lú all of a sudden ó ti ní nǹkan ṣe pẹ̀lú ẹ? No, you came here to tell me that you were ending things with me and you allowed this happen. I'm sorry. It is because I want everything to end happily. I want an happy ending. I'm sorry. Ricardo. My God. You come into my house to tell me that the lady I saw in your house, Onife, is that it? I lied, but I'm sorry. Sorry. Okay, cool. But she might break heart over. So you came here to mend my heart. Ricardo, you came here to mend my heart, right? I'm sorry. Ricardo. We can be friends. Get off my bed. Please. Please don't hate me. Get off my bed! And out of my room. And out of my house. I'm sorry. And out of my life. Get out! I'm not feeling the way I'm supposed to feel now. This life is full of drama, yeah. That is why it's called life drama, yeah. You better look yourself, yeah. Once bitten, twice shy, yeah. Oh, Betty, come along. I want to survive. Eniola, show me what you are sharing, the fashion. Zainab, Maleza. You better learn from your mistakes, yeah. What you want, you're not gonna choose your life, yeah. Preferably, you choose what you wanna be. Ló ṣe yín? Ta ló ṣe nǹkan kan fún yín? Take it easy, take it easy. Àìrò eléyìí àfi ń dẹ́rù Ọlọ́run. Kí ló lè ṣẹlẹ̀? Ẹ bá mi sọ̀rọ̀. Ẹ mọ̀ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí yín sìn àbí tẹ́ bá ṣera yín lè ṣe sìn, èmi náà ni àwọn èèyàn máa pè.
Èmi wá legend yín because kò sẹ́ni tó mọ anybody mọ yín, èmi náà ni wọ́n mọ̀ mọ yín. Nǹkan kí nǹkan tó bá ṣẹlẹ̀, ẹ jẹ́ kí n mọ̀. Madam, take it easy. Madam. Ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin kò ṣe é para èèyàn sí. Kò ṣe é para èèyàn. Oríṣiríṣi experience làwọn èèyàn rí là ń gbọ́ la rí lórí ọkùnrin àtobìnrin. Kò wọ́ọ̀t kẹ́ ẹ take life yẹn àbí kẹ́ ẹ fìyà jẹra yín. Ẹni tẹ́ ń torí ẹ̀ bara jẹ́ yìí tó lóun lọ́ọ̀fù ọmọ yìí. Ṣé ẹ mọ ibi tó wà báyìí? Ẹ lè sọ nǹkan tó ń ṣe. Make sure ma take time, just take it easy. Ọlọ́run máa ṣe àtúnṣe. Èmi tí ẹ rí tó ń sọ̀rọ̀ yìí tí n bá tẹnu bọ láìfù mi nípa ọ̀rọ̀ obìnrin, ẹ máa ṣàlẹ̀. Over 20 minutes ni mo fi drive títí débi tí mo fẹ́ já ẹ sí. And it is unusual of you. O sọ a word látàárọ̀. And mood rẹ tí mo ń rí yìí, kò ń ṣe mood baby mi ti máa ń rí lójúmọ́. Kí ló ń ṣẹlẹ̀? Babe, mi ò kò fẹ́ fi tèmi fi ní ẹ̀nà ara mi. Mi ò fẹ́ kó dàbẹ̀ pé every time a máa gbé problem àti family wa bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n mi ló ní àwọn issue kankan, so wá need ẹni tó máa yá lówó. Pàtó wá lọ sí bank, wọ́n ní káwọn tó lè yá ní owó. So máa need ẹni tó máa dúró fún un, tó máa fi property ẹ̀ lẹ̀. You understand? Okay. So that's the only way to make fi yà ní owó. So wọ́n á wò ó pé ta mo fẹ́ lọ bá, ta mo fẹ́ pè. So nǹkan tó ń disturb me. Don't say that again. Why are you doing this to yourself, for goodness sake? Báwo ló ṣe máa sọ pé ta ló lè lọ bá? Ó ní mi. Yes, ká lè rọra wa lọ́wọ́ lọ́lọ́run fi wá tira wa. Gbogbo nǹkan tó máa need fún nǹkan yẹn, mo ní property, mo ní document, for everything tí bank lè need the money. Because when you are happy, I'm happy. Okay. I can do that for love, babe. Thank you. I want you to be happy. You know I love you, babe. I love you too. Thank you. Ìwọ ló máa mọ̀ o, ṣé mo ní pé kó wá kí n kọ́ ẹ níjó. O ò fẹ́ wá, má worry. Ṣèbí lẹ́yìn kí n jójó ẹ lọ lọ́jọ́ yẹn, kò sí wàhálà. Kò sí wàhálà. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Why tó ṣe ń bẹ̀rù? O ní láti bẹ̀rù náà, bẹ̀rù fún kíni? Bí ìfọkàn ẹ balẹ̀ kò sí wàhálà. Ìfọkàn ẹ balẹ̀. Even mo tẹ́tí pé wọ́n gan sef. Any moment from now gan òun ní pẹ́ dé. So a máa sọ lé ní báyìí. Èdè la máa sọ pé a máa yanjú ẹ̀. Má worry. Báńkẹ́ báwo ni? I'm fine, sir. Daddy ẹ jókòó sí. Kí ni mo fẹ́ jókòó fún? Daddy. Báwo ni baby di daddy? Whatever tó bá fẹ́ sọ, tètè bá mi sọ báyìí. Bá mi sọ o. Torí kò fẹ́ yé mi mọ́. Okay, sir. Kẹ́ bá insist. Ọ̀rọ̀ lè tóbi títí ká fọ̀bẹ̀. Nǹkan tó fẹ́ sọ fún yín lénìí, kẹ́ má lọ wá surprise. Ya kẹ́ bá yín lórí social media pé bí a òṣèré dín kankan bẹ́ẹ̀ yẹn understand. Mo ṣe ń gbé kí n pè wọ́n lọ́wọ́ pé ká jọ jókòó ká jọ sọ̀rọ̀. Báwo ni mo ṣe fẹ́ wá surprise? Èmi àti ẹ ló fẹ́ ṣe wedding. Ó dẹ̀ ìrọ̀rọ̀ kan post wá sí social media. Mi ì lè wá surprise. Ẹ sọ pé èmi àti yín níbo? Ẹ̀yin kọ́ o. Ṣé ò ń ṣeré ni? Mi ò ṣeré, báwo mo ṣe máa ṣeré?
ṣeré abẹ́yìn gan lẹ̀ ń ṣeré báwo lè ṣe máa expect kí n fẹ́ irú àdúrà yín àgbàlagbà bá sọ pé gbogbo orin ti funfun tán no expect èmi as in ọmọ ike ara mi kí n wind up fẹ́ ròyìn ẹ̀yin old cargo kí n kẹgbẹ́ mi sílẹ̀ àti ìyàwó. èmi ni old cargo. I don't love you. It's the money that I love. I don't love you. Bánkẹ́. Yes, sir. Pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ, tí mo tún ran ẹ̀gbọ́n ẹ lọ́wọ́, ìsín ló mọ̀ pé old cargo ni mí. Sir, ẹ ṣé mo dúpẹ́. Mo really appreciate gbogbo nǹkan tẹ́ ṣe fún mi. Àti ẹni tẹ́ pè lọ́nkù. I really appreciate. But ẹni tẹ́ ń pè lọ́nkù mi yẹn is not my uncle. Ọkọ àfẹ́sọ́nà mi. So, ìwọ àti ọ̀nkù ẹ̀ tó ṣe tó pè lọ́nkù, àṣẹjọ́ ń fi nǹkan sí nǹkan, ẹ tún parapọ̀ ẹ gbá mi ni. Wọ́n ṣẹ́jọ́ mi náà. Ìgbà tẹ́yìn náà takú tì mí lọ́rùn. Mo fojú sọ, mo fara sọ. Pàtẹ́dẹ̀ dúró pé dandandandan pé àfúrà fọyín pé pípẹ́ fẹ́ fẹ́ mi ni. So ó ní màá ti fẹ́ǹsì mi láṣẹ dàbí ọgbọ́n pé o takú pé this is the only way that lè fi gbowó lọ́wọ́ yín. Ẹ má bínú, mi lójú inú ni. Pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún yín, ẹ dàbí ọgbọ́n. Àǹtí á gbọ́ sọ̀rọ̀ yìí. Àǹtí ńkọ́? Àǹtí ti lọ sọ́jà, so mo lọ get aṣọ tó máa lọ fún wedding. Àǹtí lọ get aṣọ tẹ́ ẹ fẹ́ fi ṣe wedding. Àǹtí. Yes, sir. Okay. Ẹ má bínú, sir. Láti gbà yẹn, ìrìnàjò ilé ayé mi ti dàrú. Mo kàn ń try ni. Because document tí mo fi ṣe collateral tí mo kó fún bank láti gba owó fún bọ̀bọ̀ tó ń pè ní ẹ̀gbọ́n yìí tí mo mọ̀ pé boyfriend ni. Bank padà gba gbogbo property wọn seize everything tó ní document yẹn. Wọ́n gbogbo nǹkan tí mo fi ojú àárọ̀ mi ṣe ní báńkì gbà. Òun ló sọ mí di agent. So láti gbà yẹn ni mo ti ń wò pé let me just live my life. So I take care easy. I take care easy, madam. It's okay. It's okay. Ẹ̀yin lẹ console me. You know I'm not too bad. To hell with them. To hell with love. We'll be fine. Yeah. We'll be fine. Oh, Ìbàdàn àbí. Ìbàdàn tí ẹ̀gbọ́n Ricardo lọ ẹ̀. Ọ̀dọ̀ Omokehinde lọ́dọ̀. Ìṣọ̀kan máa dé lọ́sẹ̀. Sincerely speaking. Èmi náà rò bẹ́ẹ̀. Anyway, I miss you. I miss you too. Elizabeth. I can't explain. You can't. Kọ́ ìbúrúkú kúrò wájú mi àbáyélé fẹ́ bàjẹ́ ni. Tèmi ti bá mi. Ricardo. I'm not feeling the way I'm supposed to feel. Ṣé wọ́n di Elizabeth ni? Elizabeth àti Kunmi àbí kí ló porúkọ ẹ̀? So Elizabeth dọ̀tí tó yẹn? Ó dọ̀tí ju bó ṣe lérò lọ. Under your own roof? With your own homeboy? Mo fẹ́ lè wọlé lọ́jọ́ tá à ń sọ yìí. Bọ́bọ́, mo kí ẹ. Honestly, mo gbóṣùbà fún ẹ. Ojú ẹ rí bí ni o. Because tó bá jẹ́ pé mi lójú mi rí nǹkan tó sọ pé orí màá ti bà nǹkan jẹ́, màá ti ṣẹ́ anybody léṣe. Kí
èèyàn má padà lóko èèyàn lọ́rùn ṣáàjẹ́ kó ra máa bá tiẹ̀ lọ bó ṣe lọ yẹn ẹ̀bọ́n mi ò ní parọ́ ìbànújẹ́ kan ló jẹ́ fún mi. lọ́mọ tí wọ́n ń gbé pọ́n ọmọ tó ń jà fún níwájú jà fún lẹ́yìn lọ́mọ tó nífẹ̀ẹ́ tó tó yẹn. tó bá dé ìyá ń sẹ́ máa gbọ́ àwọn obìnrin ẹ̀ máa gbọ́ pọ́kùnrin ò lọ́rùn ẹ jọ ibo làwọn wá ní báyìí. kò yé mi o. Anyway Ricardo nǹkan tí màá fẹ́ ká ṣe lélẹ̀ Elizabeth bà nǹkan jẹ́ so mi ò ní fẹ́ ká jókòó sínú ìbàjẹ́ yẹn a máa gbọ́nà mí ìyọ̀ fún mi yes ó máa wá fẹ́ lọ ní of course ó máa yí steering ẹ̀ wá yíwọ́ ẹ̀ sọ́dọ̀ ọ̀fẹ́ padà ní mo fẹ́ ká bójú Elizabeth jẹ́ pátápátá kó padà rí wípé Ricardo wed ìfẹ́ kó máa sunkún níbi tó wà. ó dẹ̀ lérò pé ìyá easy láti ṣe. bọ́bọ́ a máa try ẹ̀ ni. ó mọ̀ pé ìfẹ́ ò gbé lu yìí. mo mọ̀. látìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tí mo bá kọ̀ lè fẹ́ kò kí ń gbé e. bọ́bọ́ ó lè má gbé kọ inú ṣì ń bí ni. kò ń ṣe pé inú bí èmi rí ní rí pé bóyá tó padà sí Amẹ́ríkà. èmi wà nífẹ̀ẹ́ kọ̀ọ̀kan tí assume mo fẹ́ kó jẹ́ ká lo assumption thank God wípé ibi tó sọ pé òun gbalẹ̀ sí Ìbàdàn ó ló mọ̀ bẹ̀ ó máa wà lọ ni tó bá débẹ̀ tó bá bá èmi gbàgbọ́ pé tó bá rí ìfẹ́ tójú ẹ̀ méjèèjì ṣe mẹ́rin báyìí ìfẹ́ ò ní choice ọmọ yẹn nífẹ̀ẹ́ ìwọ náà mọ̀ pé ìfẹ́ love ẹ̀ dáadáa Elizabeth gan ló jẹ́ kí o fẹ́ máa rí wípé bí ẹni pé ò love ẹ̀ tó bá dẹ̀ wá débẹ̀ tó bá yẹ pé ti padà sí Amẹ́ríkà náà ni I keep on trying ni a máa foríṣiríṣi nọ́mbà pé tá a bá send message sí àwọn ọmọ mi lórí platform tí bá ju nọ́mbà yìí sọ pé ẹ kàn máa bá mi message ẹ pé we are sorry on behalf of Ricardo we are sorry tó bá gba message 1000 léde ọmọ máa gbé kọ́ọ̀lẹ̀. Elizabeth tí mo bá fi bínú ṣe ń bí mi tí mo bá fi ṣépè fún Elizabeth kò lè bọ́ nú ẹ̀ títí láéláé. ok omi pé o fẹ́ ṣépè fún èmi tí ń ṣépè fún already. Babatunde ọ̀rọ̀ mi ti dàbí ọ̀rọ̀ ẹni tí ó gbé gold dání báyìí. ok tí ó wá gbé gold yẹn sílẹ̀ tó wá padà lọ mú igi lásán tí ò tiẹ̀ sí nǹkan kan tó máa attract yẹn lára ẹ̀. bọ̀bọ̀ so Elizabeth ló ṣe pọ́nlé tó tó yẹn Elizabeth ló fi ń wé igi tó yẹ pé téèyàn bá fẹ́ ṣe èèyàn máa stress ara ẹ̀ èèyàn máa lo agbára èèyàn máa lo strength ewé lè Elizabeth ewé tó yẹ pé ọmọ oṣù mẹ́fà lè fàyà Elizabeth ò ń ṣèyàn tàbá fẹ́ wíńsì tó bá yẹ pé bóyá ọ̀dọ̀ ọkùnrin ló ṣẹ̀ sí obìnrin a máa sọ pé ọkùnrin ò lọ́rùn jọ eléyìí tí Elizabeth ṣe ń sìn ibo ló ní wọn ò ní life that's just the honest truth wọn ò ní life. Sincerely, I am regretting the day I disappointed Ife. wọ́n wá dáríjì ẹ̀ nǹkan tí mi mọ̀ tó dá mi lójú ni pé ṣẹ́rí gbogbo àwọn obìnrin yẹn tó máa ń cheat on boyfriend wọn àbí tó ń cheat on ọkọ wọn ayé wọn máa bàjẹ́ ni ayé wọn máa bàjẹ́ látàárọ̀ títí dalẹ́ ni àtẹ̀sígbọ́tà àwọn ọkùnrin ọlọ́run á dáríjì wa torí pé àmọ́ nǹkan tá à ń ṣe but ayé àwọn obìnrin wọn máa bàjẹ́ ni. What is that? Anio. Ẹjọ́ láti bọ̀. Ìfẹ́ ni mo bẹ̀rẹ̀ sá. Bẹ́ẹ̀ ni sá. Kí ló kọ́ ni? Ricardo. Oh, Ricardo. Yes, sir. Honey. Sweetheart. Olálejò. Olálejò. Ricardo. Hi. Honey, that's Ricardo. Yeah, also look and I took as much. How are you? Obviously. Yeah. Congratulations. Thank you. Thank you. Please sit. Yeah. Sit down. Mo ti fẹ́ máa lọ. Oh, that's all. Move. Thank you for stopping by. Bye. Mr. Ricardo. Okay, let me finish up. Sorry.
kú àlejò náà. She pull up the shine, yeah.